Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A kí gbogbo ojú tó wò wá etí tó ń gbọ́ wa káàbọ̀ sí ilé iṣẹ́ ìránṣẹ́ amóhùnmáwòrán ti agbára ọ̀rọ̀ rẹ̀. Wákàtí agbára ọ̀rọ̀ rẹ̀ náà la sì wá wà yìí torí pé Ọlọ́run ni ọ̀rọ̀ náà. Orúkọ mi ni Honey Ọlátúnjí Emmanuel. Honey Ọlátúnjí Emmanuel. Ohun tí Ọlọ́run fi rán mi jáde láti bá wa sọ̀rọ̀ lónìí ni pé jẹ́ kí Ọlọ́run gbẹ́jọ́ rẹ rò níwájú olùfisùn rẹ. Jẹ́ kí Ọlọ́run gbẹ́jọ́ rẹ rò níwájú olùfisùn rẹ. Kí a tó tẹ̀síwájú mo fẹ́ kí a gbàdúrà papọ̀. Bàbá wa àti Ọlọ́run wa, adúpẹ́ oore ọ̀fẹ́ àti àǹfààní tẹ́ ẹ ní sí wa, adúpẹ́ fún ìfẹ́ yín, àánú yín, adúpẹ́ fún ọwọ́ agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tó rà wá padà, adúpẹ́ torí tí ẹ fẹ́ wá ju bí a ti fẹ́ ra wa lọ, adúpẹ́ fún oore yín lánàá lónìí àti títí ayérayé, adúpẹ́ ìdáwọ́dúró rẹ lórí ayé wa, ayìn lógo lónìí awọnú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn lọ ayé wa sí mímọ́ àti gba agbára ní ọ̀tun. Àfọ̀hùn jáde bàbá gbàdúrà pé lónìí àwọn ènìyàn tí ń wò wá tí ń bọ̀ wá wọn ó gbọ́ ohùn Ọlọ́run. Adúpẹ́ torí pé ẹ̀ràn ọ̀rọ̀ yín jáde láti bá ayé wọn pàdé lónìí, ìyanu yóò sì ṣẹlẹ̀, ògo yóò sì jẹ́ tìyín nìkan lópin ìrìn àjò ayé wa. Adúpẹ́ torí pé ìjọba Ọlọ́run kì yóò bọ́ lọ́wọ́ wa. Adúpẹ́ torí tẹ́ fi ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn orúkọ wa sí ìwé yìí. Bàbá ẹ ṣé lọ́pọ̀lọpọ̀, ògo ni fún yín, Jésù Olúwa wa, àmín. Mo tún kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ilé iṣẹ́ ìránṣẹ́ amóhùnmáwòrán ti agbára ọ̀rọ̀ rẹ̀. Wákàtí ìsọjí agbára ọ̀rọ̀ rẹ̀ náà la wà yìí, wákàtí ọ̀rọ̀ rẹ̀ la wà yìí, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ohun tá a fi rán mi jáde láti bá wa sọ̀rọ̀ ni pé jẹ́ kí Ọlọ́run gbẹ́jọ́ rẹ rò níwájú olùfisùn rẹ. Gbọ́ arákùnrin àti arábìnrin tó bá jẹ́ ológo wà ní olùfisùn. Àwọn tí ń fi Joseph sùn kódà àwọn ọmọ bàbá rẹ̀ ni. Tó bá jẹ́ ológo nílé ìyá nílé bàbá ó ní olùfisùn. Tí ìṣeré bá wà fún ọ nínú ọdún yìí, àwọn kan máa dìde láti fi ọ sùn. Mo dẹ̀ fẹ́ kó yé ọ wípé kódà tó bá jẹ́ agbẹjọ́rò tó jẹ́ pé iṣẹ́ agbẹjọ́rò ní iṣẹ́ rẹ tá à ń pè ní lọ́ọ̀yà, ó lè gbẹ́jọ́ ara rẹ rò. Ìwé tó kà tó gbẹ́jọ́ rẹ rò, owó tó ní kò tó gbẹ́jọ́ rẹ rò. Ó ṣeé ṣe kó jẹ́ ọmọ kábíyèsí láyé kó mọ àwọn ènìyàn àtàwọn ọlọ́lá, ṣùgbọ́n kò tó gbẹ́jọ́ rẹ rò torí pé àwọn olùfisùn tá à ń wí yìí, ipá àti agbára tó kọjá èrò àti ipá ènìyàn ni wọ́n. Ohun tí mò ń sọ yé wa bọ̀, ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká wọnú Bíbélì, ẹ jẹ́ ká lọ sínú ìwé Ìfihàn orí 12 láti ẹsẹ̀ 10 nìkan láòkà. Mo sì gbọ́ ohùn rárá lí ọ̀run wípé nígbà yìí ni ìgbàlà dé àti agbára àti ìjọba Ọlọ́run wa àti ọlá ti Kristi rẹ̀, nítorí a ti lé olùfisùn àwọn arákùnrin wa jáde tó ń fi wọ́n sùn níwájú Ọlọ́run wa lọ́sàn-án àti lóru. Tọ̀sán tòru ni olùfisùn máa fi ń ṣiṣẹ́ lòdì sí ayé ènìyàn. Tí àwọn olùfisùn bá fẹ́ fi ọ́ sùn, wọ́n mọ ohun tí wọ́n lè wí níwájú olóore rẹ̀ tí ó sì ní ṣoore náà mọ́. Tí a bá ń fi ọ́ sùn, òjò àánú rẹ̀ lè ṣú kí ọ̀run ṣú, ṣùgbọ́n kó wá jẹ́ pé ó mọ̀ létí pé ọjọ́ wo gan lòjò yìí fẹ́ rọ̀. Tí a bá ń fi ọ́ sùn, o lè mọ gbọ́ ìlérí lásán kó má wá sí ìmúṣẹ. Tí a bá ń fi ọ́ sùn níwájú àwọn agbára òkùnkùn, ó ṣeé ṣe káyé rẹ̀ wà ní ìyàgàn. Tí a bá ń fi ọ́ sùn níwájú àwọn agbára òkùnkùn tí olùfisùn bá dìde lòdì sí ayé rẹ̀, ó lè mọ̀ lé kó o mọ̀ bá. Ogun olùfisùn lè sọ ọlọ́gbọ́n rẹ di òmùgọ̀, kó sọ alágbára rẹ di ọ̀lẹ. Níbi tí àwọn kan ti ń ṣiṣẹ́ láì tiẹ̀ làágùn, wọ́n lè jẹ́ kó mọ̀ làágùn dànù lásán. Àwọn tá à ń pè ní olùfisùn yìí, ọ̀nà tó pọ̀ náà fi ní sùn. Wọ́n lè lọ sóríta mẹ́ta kán fi ọ̀rọ̀ rẹ lé àwọn àjọ̀nù lọ́wọ́. Wọ́n lè lọ sí ìdí odò síwájú àwọn òrìṣà. Wọ́n lè lọ síwájú àwọn ẹmọlẹ̀. Wọ́n lè lọ sí àwùjọ àwọn ẹlẹ́mìí òkùnkùn lóríṣiríṣi bẹ́ẹ̀ láti fi ayé rẹ sùn. Wọ́n lè mú orí rẹ, wọ́n lè mú èékánná rẹ, wọ́n lè má wòrán rẹ, tán bá ti mọ orúkọ rẹ, wọ́n ti yá rẹ. Ọ̀nà tó pọ̀ ní àwọn agbára òkùnkùn yìí máa ń fi ayé ènìyàn sùn. Àwọn ọ̀tá dẹ̀ ló máa ń ṣe yìí. Ó lè má ní olùfisùn tí o kò bá ń ṣe ológo, ṣùgbọ́n tó bá jẹ́ ológo ni ọ́, dájúdájú gbọ́ mi, o ní olùfisùn. Jésù nìkan ló wá tó gbẹ́jọ́ rẹ rò, torí pé àwọn tí Ọlọ́run yóò gbẹ́jọ́ rẹ rò yóò jẹ́ ọmọ Ọlọ́run. Ẹ jẹ́ kí n ṣàpẹẹrẹ nǹkan kékeré kan fún wa. Tí ọmọ yín bá jáde nílé tó wọlú aṣọ kan tí ẹ sì mọ́rú aṣọ tó wọ̀ dájú, tẹ́ wá rí tí ọwọ́ méjì mẹ́ta ń lu ọmọ náà lọ́wọ́ tó ń lu ènìyàn kan lọ́ọ̀kan tó wọlú aṣọ náà, ìtara bí a máa ń mú yín ẹ̀ sáré lọ síbẹ̀. Tẹ́ bá débẹ̀ tí kì bá ń ṣọmọ yín tó kàn wọlú aṣọ ọmọ yín ni, ẹ kàn lè ṣìpẹ̀ níwọ̀nba. Ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ yín ni wọ́n lù, ẹ tí ẹ̀ ní bèrè ẹjọ́ tẹ́ ti faraya tẹ́ bẹ̀ sáàrin ìjà yìí torí pé ọmọ yín ni. Láì tí ì jẹ́ ọmọ Ọlọ́run, á lágbára díẹ̀ kí ọ̀run tó gbẹ́jọ́ rẹ rò níwájú olùfisùn rẹ. Mo wá pè ọ́ báyìí pé o láti fayé rẹ fún Jésù. Kì í ṣe pé à ń lọ sí ìjọ nìkan, o láti gba Jésù yìí tọkàntọkàn kó sì jẹ́wọ́ rẹ̀ kí ìgbé ayé rẹ̀ máa fi ògo àti ìwà láàyè Kristi hàn. Láì jẹ́ pé o jẹ́ ọmọ Ọlọ́run, o di àtúnbí àti mú kí ọ̀run gbẹ́jọ́ rẹ rò alágbára díẹ̀. O láti fi ayé rẹ̀ fún Jésù. Ẹ jẹ́ ká tó ka ẹsẹ̀ wúrà kan ká tó gbàdúrà. Nínú ìwé Jòhánù ìkíní
ìwé Jòhánù kínní orí kejì ẹsẹ̀ kínní ó wí báyìí pé ẹ̀yin ọmọ mi ìwé kan wọ̀nyí ni mo kọ sí yín kẹ́yìn má bàa dẹ́ṣẹ̀ bí ẹnìkan bá sì dẹ́ṣẹ̀ àwa ní alágbàwí lọ́dọ̀ bàbá Jésù Kristi olódodo. A ní alágbàwí lọ́dọ̀ bàbá. A kọ̀wé nǹkan wọ̀nyí sí yín kẹ́ kó má bàa dẹ́ṣẹ̀ torí pé Dáfídì ní tèmi bá gba ẹ̀ṣẹ̀ láàyè ní ọkàn mi Ọlọ́run kì yóò gbọ́. Ó ṣeé ṣe kó jẹ́ ẹ̀ṣẹ̀ rẹ ní fi ọ́ sùn, ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ ìrandíran, ẹ̀ṣẹ̀ tó mọ̀ àbílẹ̀ tí kò mọ̀. Ìdí ni tó láti ṣe wá sọ́dọ̀ Jésù torí pé ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ló lè wẹ̀ mọ́ nínú ẹ̀ṣẹ̀ tí ó tún fún ọ lágbára tí ń borí ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n tó bá wá jẹ́ wípé ọ̀tá ní fi ọ́ sùn torí ògo rẹ torí ìṣeré rẹ tí wọ́n rí pé ọjọ́ ọ̀la rẹ ní ìmọ́lẹ̀ nínú tí wọ́n fi ọ́ sùn láì ní ṣerú ọ̀nà kan náà, a ní alágbàwí tó gbẹ́jọ́ rẹ rò, ìyẹn ní Jésù Kristi ọmọ Ọlọ́run tó bá fi ayé rẹ fún yóò gbẹ́jọ́ rẹ rò. Kí a tún gbàdúrà lẹ́ẹ̀kan sí mo fẹ́ pè wá sí àkíyèsí ìtàn kan tó ṣẹlẹ̀ nínú ìwé Jòhánù orí kẹjọ. Ìwé Jòhánù orí kẹjọ. Àwọn obìnrin kan nínú panṣágà rẹ̀ wọ́n sì mú wá sọ́dọ̀ Jésù wípé òfin Mósè ní ká sọ lókùúta pa tá a bá kàwé Jòhánù orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá. Ṣùgbọ́n ní ẹsẹ̀ kẹfà ó wípé wọ́n mú wá sọ́dọ̀ Jésù láti béèrè láti gbọ́ ohun tí Jésù yóò wí torí pé wọ́n fẹ́ fi Jésù náà sùn kí wọ́n bá lè rí nǹkan fi ṣẹ̀sùn sẹ́sẹ̀ Jésù. Tí àwọn wọ̀nyí bá fẹ́ fi Jésù sùn, arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi mélòó ìwọ àti pé ìwé ìfihàn ta kà wípé tọ̀sán tòru lólùfisùn fi ṣiṣẹ́ tí wọ́n bá fẹ́ fi Jésù sùn mélòó ìwọ. Ṣùgbọ́n ohun tí Jésù ṣe ni pé ó bẹ̀rẹ̀ sí ní fi ìka rẹ̀ kọ̀ nǹkan sílẹ̀ nígbà tí wọ́n tẹnu mọ́ torí pé olùfisùn rẹ̀ kò ní dákẹ́ o, má tanra rẹ̀ jẹ. Jésù borí sókè ó sì sọ fún wa pé tá a bá rí ẹnikẹ́ni tí kò dẹ́ṣẹ̀ kó kọ́kọ́ sọ òkúta ọwọ́ rẹ̀, ẹnì kankan nínú wọn ò lè sọ òkúta yìí. Nígbà tá a dé ẹsẹ̀ kẹwàá Jésù gbé ara rẹ̀ sókè ó sì wí fún obìnrin, ó sì wí pé obìnrin yìí àwọn olùfisùn rẹ̀ wọ́n nìdà, kò sí ẹnìkan tó dá ọ lẹ́bi. Ó sì wí fún ní ẹsẹ̀ kọkànlá pé èmi náà kò dá ọ lẹ́bi torí pé pátápátá ni gbogbo Bíbélì wípé òdodo ènìyàn dàbí èkìsà ẹlẹ́gbin. Ṣùgbọ́n nígbà tí Jésù dáhùn fún obìnrin yìí gbogbo wọn ló sọ òkúta wọn sílẹ̀. Tá a bá rẹ́nikẹ́ni tó fẹ́ fi ọ́ sùn tí wọ́n ti gbé òkúta àbí gbé ọfà àìsàn sókè láti ta lù ọ́, àìsàn ti gbé ọfà ti mú òkúta láti sọ lù ọ́, láti má ṣeré, láti bà ayé rẹ jẹ́, láti pa ọ́ lẹ́kún ní ìrìn àjò ọdún yìí, sáwá sọ́dọ̀ Jésù. Kódà tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ rẹ ni fi ayé rẹ fún kó fún ọ lágbára tí ń borí ẹ̀ṣẹ̀ kó sì darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Tó bá wá jẹ́ ogunlé bàbá àbò ogunlé ìyá ló ń fi ọ́ sùn, ohun tó lè ṣe ni pé sáwá sínú Jésù. Bíbélì wípé orúkọ Ọlọ́run ilé ìṣọ́ agbára ni. Tí o bá ti sáwá sọ́dọ̀ Jésù tó fi ayé rẹ fún yóò gbẹ́jọ́ rẹ rò níwájú olùfisùn. Mo fẹ́ kó dá lójú pé agbára kan tó pa kìnìún lẹ́nu mọ́ fún Dáníẹ́lì ó ń bẹ síbẹ̀. Á pa àwọn olùfisùn rẹ lẹ́nu mọ́, ògo rẹ yóò farahàn, ìṣeré rẹ yóò dé, ògo rẹ yóò farahàn, ayọ̀ rẹ yóò kún nínú ọdún yìí. Náà àwọn tí yóò yin Ọlọ́run lógo, tá a bá yọ ayọ̀ ìgbàlà wípé Ọlọ́run rántí wọn sí rere, ìwọ náà pẹ̀lú. Ṣùgbọ́n sáwá sọ́dọ̀ Kristi báyìí kí ọ̀run gbẹ́jọ́ rẹ rò níwájú olùfisùn rẹ. Ìwé wòlíì Àìsáyà orí kẹrìnléníàádọ́ta ẹsẹ̀ kẹtàdínlógún sọ wípé gbogbo àwọn tó bá dìde sí ọ ní ìdájọ́ la ó dá lẹ́bi torí ọ̀rọ̀ tá a rán jáde yìí àti pé o gbàgbọ́ sì fi ayé rẹ fún Jésù. Ọ̀run ṣetán láti gbẹ́jọ́ rẹ rò níwájú àwọn olùfisùn rẹ, níwájú àwọn alárùká rẹ, níwájú àwọn ọ̀tá ìṣeré rẹ. Ó rí pé ìmọ́lẹ̀ ìṣeré ní ọ̀tún yóò sì tàn fún ayé rẹ ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún ọ̀rọ̀ tí ẹ rán jáde, a sì dúpẹ́ nínú ayé gbogbo etí tó ti gbọ́ àti ojú tó wà yìí pé látòní lọ bí wọ́n ti fi ayé wọn fún Jésù, bàbá ẹ gba ẹjọ́ wọn rò, ẹ ṣalágbàwí wọn, ẹ gba ẹjọ́ wọn rò, ẹ pa olùfisùn wọn lẹ́nu mọ́. Bí ẹ ti fún obìnrin náà ní orí ọ̀fẹ́ láti má dẹ́ṣẹ̀ wọn àti wípé bí ẹ ti jẹ́ kí gbogbo àwọn ọ̀tá tó gbé òkúta sókè sọ sílẹ̀ ní èjì tí ẹnìkan kan ò lè sọ lókúta. Tá a bá ní olùfisùn tó ti gbé ọfà àìsàn sókè láti ta lù ọ́, olùfisùn tó fẹ́ ta ọlọ́fà ẹkún àti ọfà ikú òjijì, gbogbo ẹnikẹ́ni tó fẹ́ ta ọfà lọ ayé rẹ, ọkọ rẹ, ọmọ rẹ, látòní kí ọ̀run kó gbẹ́jọ́ rẹ rò, kí ọ̀run kó bá olùfisùn rẹ wí nípa agbára ìjọba àtọ̀ gbọ́ dáradára. Òjò ìṣeré rẹ kó bẹ̀rẹ̀ sí ní rọ̀, kí ọwọ́ Ọlọ́run mú ọkọ̀ ní aginjù rẹ látòní ká mú ọ lọ sí ilẹ̀ ìlérí, ibi tí ń ṣàn fún wàrà àti fún oyin fún ayé rẹ. Bí o ti ń ṣàmì pẹ̀lú iná tó sì gbàgbọ́, ibi tí ń ṣàn fún wàrà àti fún oyin ilẹ̀ ìlérí rẹ, kí ọwọ́ Ọlọ́run kó mú ọ lọ síbẹ̀. Ká pa àwọn olùfisùn rẹ lẹ́nu mọ́, ọ̀run gbẹ́jọ́ rẹ rò látòní lọ. Jésù Olúwa wa, àmín. Ògo ni fún